ọmọ Ademeto. Ohun tó fi mú ẹ̀yìn ayé tẹ́lẹ̀ Alhaji Abbas Akande, the paramount king of music, àgbà àkọ́kọ́ àgbà lórí ètò ìjọ aṣọ tiwa yìí, ètò ìkọjá bẹ́ẹ̀. Èmi ọmọ yín náà ni, ọ̀rẹ́ yín náà ni, àbúrò yín. Alhaji Abbas Akande, the paramount king of music, àgbà àkọ́kọ́ àgbà gbogbo ilẹ̀ Yorùbá lórí ètò ìjọ aṣọ tiwa. Mo kí gbogbo wa pé ẹ kú déédéé wòyí, ẹ kú kó lè dàtà àjọ ń bá káàkiri. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín o, oníṣẹlẹ̀ sẹ́mi àtẹ̀yìn láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ akalẹ̀ sórí àkọ́tún ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ti tòní. Ètò kan ètò tá a fi ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ níbi tá a ti ń sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kan òjọ̀kan láwùjọ wa. À ń sọ nípa láàrin láńlọ́ọ̀dù àti àyálégbé, láàrin ọ̀gá sọmọ̀ọ́ṣẹ́, láàrin aládùúgbò sí aládùúgbò, tàbí láàrin àwa aráàlú sí àwọn aláṣẹ wa gbogbo. Ǹjẹ́ mo kí yín káàbọ̀ lọ́sàn-án ti tèmi. Mo kí yín pé a kú sinmi òpin ọ̀sẹ̀, ọ̀pọ̀ sinmi lájọṣe láṣẹ Èdùmàrè. Àbúrò mọ̀ ní ṣẹlẹ̀ sí yín o. Bàtẹ́ ẹ̀rà ẹ̀wù ẹ̀rẹ́ aṣọ ẹ̀ la fi dà mọ̀. Gbólóhùn bẹ́ẹ̀ kò ní kángun sẹ́mi àtẹ̀yìn láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ bá a bá wá sinmi tán tá à ń wá jíjẹ mímu wa káàkiri, àní rárìn rá láṣẹ ti Èdùmàrè. Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbà àlọ́, ọmọ ìlàsà ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé, ọmọ ìtẹ́bí àrídì ògo lógun ọ̀kàkà mójóbi mi yàngìyàngì. Kí làwọn nǹkan tí a máa gbé yẹ̀wò lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ ti tòní? A sọ nípa ìtàn tá à ń bá bọ̀, Ademeto and his friend. Ọ̀rọ̀ àmọ̀ràn wà níbẹ̀ lọ́jọ́ ti tòní kan náà. Ràn ẹnìkan lọ́wọ́ kí ìwọ náà lè bá àánú pàdé, lẹ́yìn tá a fi sọrí alàgbà wa, ọ̀gá nú ọ̀gá, aṣíwájú nú àwọn pèdèpèdè, Sọlágbadé Láwàní Sọlá ọmọ àmúbíẹ̀yá. Tó àwọn tá a bá pàdé lórí ètò wa lọ́jọ́ ti tòní, òun náà lẹ̀ tí ń gbọ́ yìí. Tó nígbà tí a fi abala ètò Ademeto and his friend tá a fi àsìbì kan, ó níbi tá a bá tàn dé, ibẹ̀ náà láti padà rẹ̀ lẹ́nìí lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Mo ti sọ bí mo ṣe padà di ọmọ ẹgbẹ́ òṣèré tíátà Òṣùpálàgbà tíátà group. Bẹ́ẹ̀ mo ti sọ bí mo ṣe kúrò tí mo padà dá dúró.
pé mo gbé sinimá kan jáde ibi tí mo fi tì sí lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n tó kọjá òmìnirè. Nígbà tí mo sálé sànàjọ tí mo fiṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ pẹ̀lú ìròyìn pé tẹ́ ẹ bá ti ṣe sinimá kan ìlọ́po mẹ́ta àyè tí ẹ fi ṣe òun náà làwọn mákẹ́tà ọ̀rà lọ́wọ́ yín. Mo fi sẹ́lẹ̀ mo gbọ́ kùkù òjò báyìí ṣe ni mo da omi inú agbada mi. A ṣe sinimá ó tiẹ̀ jẹ́ pé nínú títa ríro ìgbà tó wó tán ẹ̀gbọ́n mi Oríyọmí Adékúnlé làwà ó kún mi lọ́wọ́ ọpẹ́lọpẹ́ rẹ̀ lọ́dún náà lọ́hùn tí iṣẹ́ ọ̀hún fi láṣeyọrí. Ṣùgbọ́n fíìmù ọ̀hún nígbà tá à ń yà lọ́wọ́ ọ̀tọ̀ làkọlé tá a fi peré ẹ̀ láti ilẹ̀ ọ̀tọ̀ làkọrí tá a fi tà á. Obìnrin àsìkò ni mo pàkọ́lé sinimá ọ̀hún. Ààrẹ onífìlà gọ̀bì tó jẹ́ dàrẹ́tọ̀ àti mákẹ́tà tó fẹ́ tà á. Àwọn náà gbà mí lámọ̀ràn pé ká kúkú fi sọrí ọmọbìnrin tá a fi kọ̀tàn náà tá a pe orúkọ ẹ̀ ní Bíntù nínú fíìmù. Bí obìnrin àsìkò bó ṣe di fíìmù tá a pàkọ́lé ẹ̀ ní Bíntù. Sinimá ń jáde pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ìdààmú lẹ́yìn tí mo ti kọ́kọ́ rí lọ́wọ́ ààrẹ onífìlà. Kíní kan ní ẹ̀jẹ̀ ń sọ fún yín kó lè kítàn ká lè bá a lọ lórí ẹ̀ kíákíá. Ó ní pé ẹ jẹ́ ká sọ̀tàn náà ní gbòógì tá a bá wá débi tá a ti mọ̀ sọ́npa àwọn èèyàn tá a bá pàdé títí dásìkò tá a fi débi tá à ń lọ yìí. A mọ̀ padà láti mọ̀ sọ́npa ẹ̀. Àwọn tẹ́ ẹ ti gbọ́ tán ẹ wà máa rántí pé a ti sọ báyìí a ti sọ báyìí a ti sọ báyìí. Ní kúkúrú èdè bí Jídé Legend film Ìdúmọ̀tà àti Isolat Venture àwọn ni wọ́n fa ọmọọṣẹ́ wọn kan sílẹ̀ tó ń pè ní Razaki Ondo tàbí ọ̀tá fíìmù à ń gbádùn yín àwo sinimá yín lánàá ó nìkan láriwo tó jẹyọ. Ìwọ̀nba owó tí mo rí gbà ń bẹ́ẹ̀ ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá Lion Building lẹ́kọ̀ọ́ pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀gbọ́n mi tó kún mi lọ́wọ́. Ìgbà tá a fi rí wọ̀nba owó gbà ó dogún ó dọdẹ mo wá wò pé ṣẹ́ṣẹ́ náà látùmọ̀ ṣe láṣẹ látùmọ̀ sún síwájú àwọn iṣẹ́ tí ń kóni sí gbèsè. Mo wá wò pé nǹkan kan ṣẹlẹ̀ nínú sinimá yìí níbi tí Lógùdù Isiaka rẹ̀ tó wó sí tó ti ń kéwì tó fi ń búyàwó ilé ẹ̀. Orí ewu yìí mo wá lọ ṣiṣẹ́ lé lórí pẹ̀lú àgbékalẹ̀ ohun olóògbé Alhaji Láńrewájú Adépọ̀jù Landrad Record. Kọ́nà ọba kó bá mi fọ̀ kẹwọn. Ohun bàbá yìí òun ni mo ṣàgbékalẹ̀ gbogbo ewu mi lé lórí. Mo bá tún mọ́nà mi pọ̀. Mo kéwì. Ìgbà tó di
year 1998 94 nígbà tí wàhálà Abacha àti Abiola tí wọ́n pa Kudirat Abiola mo kógbá mo kẹ́rù ni mo lọ sí rẹ́kọ́ọ̀dù àkọ́kọ́ tí mo pè ní ìdààmú Nàìjíríà June 12 ìdààmú Nàìjíríà. mo kéwì ìrísẹ́ ọ̀hún jáde ṣùgbọ́n ìrànlọ́wọ́ owó tó nǹkan sí òun ò yẹ kó kò dé gbogbo ibi tó yẹ kó dé. nígbà tí Abiola kú Abacha tó kú mo bá tún gbọ́ dèbò tó ṣe rẹ́kọ́ọ̀dù tí mo pè ní kúrakúta pé ìdààmú bẹ̀rẹ̀. rẹ́kọ̀dù ewì ọ̀nà òtún bọ́jà kò tà tó nǹkan bó ṣe yẹ kó tà. nígbà tí ó di ọdún 1998 máa rántí pé ìdààmú àti ìṣòro kan tẹ́lẹ̀ léyìí tó jẹ́ pé ṣáájú àkókò mo ti jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ fikwan ẹgbẹ́ tó ya fídíò nílùú ìjọra Bádíà lásìkò adégbèọ̀nlẹ̀ ní Bádíà ní Akórèdé street láti dẹ́gbèọ̀nlẹ̀ àpọ̀ tá a wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn ṣùgbọ́n gbà tá a dẹ́gbèọ̀nlẹ̀ fún ìrànlọ́wọ́ gbogbo wa lẹ́lọ́kan òjọ̀kan bá a fi pọ̀ pípa ìyá fídíò ayẹyẹ. ṣùgbọ́n gbà tí nǹkan ò ṣe bó ṣe yẹ kó ṣe táwọn onífíìmù tán ti fojú ọlá mi dorí àwa ṣàdéhùn wá lọ fowó mi tó kù mo fi ń kó fíìmù tó bá ti jáde gbogbo ọjọ́ Monday bí mo ṣe di distributor rèé tó jẹ́ pé mò ń tajà fáwọn onífídíò club bẹ́ẹ̀ mo sì tún ya fídíò ọ̀nà kan owó ọjà a ṣe gbogbo eléyìí fá títí tó fi di year 2000. nígbà òdì year 2000 1999 sí year 2000 nǹkan ti jagun ẹni tó ti ná dálẹ̀ ó ti fẹ́ ẹ̀dẹ̀ tó ń wojú. ọ̀rẹ́ mi kan wà ìdí iṣẹ́ fídíò láti pàdé ó ń ta rẹ́kọ̀dù ìjọra wọ́n ń pè ní Ààrẹ Sand gbogbo àwọn ọmọ ẹgbẹ́ man tó bá ń gbọ́ mi ìlú ìjọra Bádíà wọ́n ti mọ ẹni tí mò ń sọ yìí òun náà ti jólóògbé báyìí. ààrẹ yìí ló wá pè mí ìjọ kan ní kí ló ń ṣẹlẹ̀ ọ̀rẹ́ irú tí mò ń rí ẹ yìí bákan wá ní mo ṣàlàyé báyìí wọ́n ṣé mi ò wá ní mọ́ bóun mójútó ṣọ́ọ̀bù torí arákùnrin yìí kì í ṣe tó kàwé rárá. kì í ṣe tó kàwé ṣùgbọ́n bó ṣe wá sí ṣọ́ọ̀bù àwọn ọmọọṣẹ́ tó gbà á bẹ́ẹ̀ ṣe náà máa de mọ́lẹ̀ nígbà tí ò mọ̀ sí o.
kò mọ sírò wọn a máa dè mọ́lẹ̀. Níbẹ̀ bí mo ṣe darapọ̀ pẹ̀lú ẹ̀rẹ́ èmi ò bá ta rẹ́kọ̀dù. Iṣẹ́ fídíò tá a jọ mọ́ra òun ni mò ń ṣe lọ́dọ̀ rẹ̀. Ó ń gbèrè ìta, ó ń gba fídíò yíyà, èmi náà ń gba fídíò tèmi. Ṣùgbọ́n èmi mò ń ṣe méjèèjì papọ̀. Lọ́dún kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí màá padà sọ. Níbẹ̀ ni mo ti mọ Alhaji Mosebọ́látán ààrẹ. Mosebọ́látán Oyèdìran lọ́dọ̀ ààrẹ tó jẹ́ alága amòkúso nígbà náà lọ́hùn. Àbíjọra bá dé àṣọ lẹ́gbẹ̀ẹ́ márùn-ún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún, ọgbọ̀n àgbà náà ò lè tayò fọ́gbọ̀n oṣù. Ìgbà tó di 2001 mo kó wá sí abúlé Ẹ̀gbá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo dábúlé Ẹ̀gbá? Bó la tún ṣe tẹ̀síwájú? Ẹ jẹ́ a fi gbogbo lẹ́nu lórí abala ètò Ademeto and his friend ká lè bọ́ sí ètò tuntun míì, ká lè bọ́ sábala ètò míì. Lórúkọ tí a pè Akanji ọmọ Ademeto. Ẹjẹ́ àsọ tiwa, jẹ́ àsọ tiwa, jẹ́ àsọ tiwa, lórúkọ tí a ṣàpè yìí o. Akanji Ètò yìí kẹ̀kẹ́ ọmọ Ademeto. ìbátún ga jù. O tó fi mú ẹ̀yìn ayé tẹ́rí Alájà bá ṣàkọ̀dé the paramount king of music. Àgbà àkọ́kọ́ àgún àlòyé ètò ìjọ àsọ tiwa yìí. Ètò ìkọjá bẹ́ẹ̀. Èmi ọmọ yín náà ọ̀rẹ́ yìí náà ni àbúrò yìí. Alájà bá ṣàkọ̀dé the paramount king of music. Àgbà àkọ́kọ́ àgún àlòyé Yorùbá lórí ètò ìjọ àsọ tiwa. Abala ọ̀rọ̀ ọmọ tọjọ́ tòní máa sọ pé ọ̀rọ̀ gbogbo kọ́ là ń sọ létí ọmọdé. Ẹ mọ́ sì mí gbọ́, mi ò ní ká mọ̀ ṣe sọ àwọn ọ̀rọ̀ létí ọmọdé, ṣùgbọ́n ọ̀rọ̀ tá a bá ti rí pé ó wúwo, ó lè kó bọ́jọ́ ọ̀la àwọn ọmọ yìí. Ẹ jẹ́ á gbìyànjú tá a bá rí kó yé wọn ò tí ì gbé. Ẹ̀yẹ jẹ́ ká sọ létí wọn. Ṣé mọ̀ pé ọmọdé a máa rínú gbọ́rọ̀ sí, wọn ò wá ní fi hùwà lásìkò wọn, bẹ́ẹ̀ ni ò ní tán lódò òkun wọn. Ẹ jẹ́ àmọ̀ mójú ọ̀rọ̀ láàmú sọ lọ́mọ létí ọmọdé. Wọ ìyàwó tó jẹ́ pé gbogbo ẹjọ́ báyìí lòun lò létí ọmọ. Á dáa kó o ṣàtúnṣe, torí bí ò bá mú palára wá fún ọ lónìí, yóò mú palára wá fáwọn ọmọ bó bá jọjọ́ ọ̀la. Torí ibi tó yé wọn ò gbé dé, ibẹ̀ ni wọ́n mọ̀ fi ìwà dé. Irú àwọn nǹkan báyìí a máa mú kórìíra, a máa mú fàsẹ́yìn wá láàrin. Tó wọ́n bá rèé lórí abala àwọn ọjọ́ ti tòní.
tó burú kò sí tó ní ládá níwájú Olódùmarè bí ẹ̀dá kan tó bá rí i pé ọmọ làkejì òun pè ó ń pòǹgbẹ fún ìrànlọ́wọ́ tààbà ṣe é nínú nǹkan tó ní ládá tó lóore lọ́dọ̀ Olódùmarè. Torí ẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká ran ẹnìkan lọ́wọ́ lọ́jọ́ tòní káwa náà ò lè bá àánú àti ìrànlọ́wọ́ pàdé lọ́dọ̀ Olódùmarè. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹni tó ràn lọ́wọ́ lọ́jọ́ tòní yálà òun rò pé bóyá òun ni ó ṣe ọ́ láǹfààní láti fi ṣẹ̀san ìrànlọ́wọ́ tó o ṣe padà. Má ṣe rò bẹ́ẹ̀, ó lè jẹ́ pé àwọn ọmọ rẹ ní ó padà wá kẹsàn-án. Mo ti sọ ń pa àṣẹlẹ̀ kan fún yín rí lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n, mo ti sọ. Mo sọ ń pa bàbá tó bí mi sáyé bó ṣe jẹ́ lẹ́yìn jíwàánú àti pàtàkì nínú olóṣèlú lọ́dún 1950 something títí wọ 80 láti 19 lẹ́sẹ̀ ká sọ pé láti 1950 àwọn tó bá Awólọ́wọ̀ lọ́jọ́ ṣègbà. Wọ́n sọ bẹ́gbọ́n mi tí mo ṣàdápọ̀ ẹ̀ ṣáájú àtàwọn ẹ̀gbọ́n mi míì bí wọ́n ṣe jẹ àǹfààní oore tí bàbá yìí ṣe lọ́dọ̀ ọmọ ẹni tí wọ́n ṣe fún. Ẹ máa wo nǹkan bí ẹni a ṣe lóore kọ́ ló ṣẹ̀san, ọmọ ẹni tá a ṣe lóore ló ṣẹ̀san fọ́mọ ẹni tó ṣe lóore. Èyí fi pàtàkì oore ṣíṣe hàn. Bí a bá nírànlọ́wọ́ ẹ jẹ́ á ṣe é torí èyí kọ́ torí ọ̀la ni. Máa sọ ń pa àgbà pèdèpèdè kan lẹ́yìn ìlú mọ̀ká fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ àwa sọ̀rọ̀ gbèdè. Alàgbà Ṣọlágbadé Láwàní Ṣọlá ọmọ Amúbíẹyá. Ẹ ti mọ̀. Ẹ̀yin náà ti mọ̀. Gbogbo wa láti mọ iṣẹ́ ribiribi tí àgbà pèdèpèdè tó ti ṣe láwùjọ wa. Pàápàá gbogbo àwa tá a mọ́ gbọ́ rédíò fàájì, rédíò Lagos níbi ọdún bíi mélòó kan sẹ́yìn. Alàgbà Ṣọlágbadé Ṣọlá Láwàní ọmọ Amúbíẹyá. Ìgbà tí màá kọ́kọ́ mọ ọ̀gá wa yìí, mo pàdé wọn ní ọ̀dọ̀ ọ̀gá mi Alhaji Kọ́láwọlé Bákàrè Àròyédowó. Jẹ́jẹ́ lálálùfáà rìn àgọ́ ọwọ́ ẹ̀ ló pariwo. Ẹni tó jẹ́ ká mọ̀ pé a lè ṣàròyé ká mọ̀ fi gbowó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Lọ́dún náà lọ́hùn mo bá alàgbà Ṣọlágbadé Láwàní ọmọ Amúbíẹyá mo bá wọn pàdé. Àròyé fi wọ́n hàn ní ó sì fèmí náà gba ọmọọṣẹ́ mi rèé o, bẹ́ẹ̀ bá bá pàdé o, bẹ́ẹ̀ bá rí nìkan o, ẹ mọ̀ ṣàánú mi wọn lára. Ǹjẹ́ ẹni tó ń fani lé lọ́wọ́ tó ń gbani nígbà òjò tá a bá wá gbàǹgbẹ́ ẹ̀rùn ṣòbúrú bí kò burú, kódà kò ní láìfí.
alàgbà tí mò ń sọ ń pa èyí Ṣọlágbadé Láwàní ọmọ Amúbíẹyá àgbà pèdèpèdè ọmọ nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ̀ wọ́n nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ̀ báyìí torí bàbá yìí ó wà lórí àkètì àìsàn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. 4.6 million naira wọ́n fẹ́ fi ṣe operation ẹsẹ̀ lásán ẹsẹ̀ tí wọ́n ń lò tó fi ń káàkiri tó lè rìn látàárọ̀ dalẹ́ láìsẹ̀ tí ó bí ọ́ léèrè. òun náà ni alàgbà Ṣọlágbadé Láwàní ọmọ Amúbíẹyá ló ń dojú ìṣòro kọ yìí látara ẹsẹ̀ tó lódùmarè fún wa. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá wa ẹlẹ́yinjú àánú alàgbà bàbá tó fọmọ kékeré fẹ́ dáadáa Ambrose Olútáyọ̀ Sómìdé ọ̀gá àgbà iléeṣẹ́ fàájì wọ́n ṣe púpọ̀ lórí ìdààmú àti ìṣòro tí ọmọ Amúbíẹyá kó sí. ṣùgbọ́n bó bá ṣe wo Ọlọ́run ọba ló ń ṣe ètò títí ẹ̀ nígbà táwa bá rò nǹkan ọ̀tọ̀ ní bọ́lọ́dùmarè ó ṣe rò ó. ṣáájú kí high chief Alébùdọ̀pẹ̀sí tó kú Ambrose Olútáyọ̀ Sómìdé wọ́n rìnrìn àjò ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Dọ̀pẹ̀sí fún ọmọ Amúbíẹyá ṣùgbọ́n ó kùjọ́ kẹta báyìí kí owó dé látàbújá kí Dọ̀pẹ̀sí ó fi 4.6 million naira ránṣẹ́ fún ìtọ́jú ọmọ Amúbíẹyá òun ni kú ló ṣíwọ́ bàbá yìí ó ní Dọ̀pẹ̀sí di aráàlẹ̀ ikú mú bàbá ikú tó pa Dọ̀pẹ̀sí olóhùn gbogbo wa báyìí láti wá mọ̀ dìde ìrànlọ́wọ́ láti bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká ràn ẹnìkan lọ́wọ́ lénìí káwa náà ò ráàánú gbà ká lè bá jèrè ìrànlọ́wọ́ tèmi lọ́la kò wá sí nǹkan tó kéré kò sí tó pọ̀ jù bó o bá mọ rírì àlàáfíà ọ̀fẹ́ tó lódùmarè fún ọ tó mọ̀ pé mímí tó ń mí sínú mí síta yìí oore ọ̀fẹ́ Ọlọ́run ọba ni rírìn tó rìn káàkiri yìí oore ọ̀fẹ́ Olódùmarè ni jíjẹ mímu èyí tó ń sùn pẹ̀lú ìrọ̀rùn oore ọ̀fẹ́ Ọlọ́run ni ẹnìkan náà ló nílò ìrànlọ́wọ́ tiẹ̀ lénìí ẹ jẹ́ ká gbìyànjú ká ràn ọmọ Amúbíẹyá lọ́wọ́ ká lè sọ pé ìwọ náà lọ́wọ́ ìwọ náà wà níbẹ̀ ìwọ náà jẹ́ olùgbàlà kékeré tí ò jẹ́ kí Amúbíẹyá kó kú sínú inú ìrora ọ̀pọ̀ èèyàn tí ẹ̀ rí tí ò tó nǹkan tó ti kú báyìí ṣùgbọ́n ọpẹ́ ní f'Olódùmarè ẹ jẹ́ á gbìyànjú ẹ jẹ́ á ṣètì wa kí Olódùmarè kó lè ṣàánú àwa náà fún wọn tó yí o bá fẹ́ ṣèrànlọ́wọ́ kan yálà iye kan ló ní bóyá agbára rẹ tiẹ̀ wà gbé ẹ má jẹ́ kí irú àwọn ògo báyìí kú ẹ má jẹ́ kí àìsàn kó tún mẹ́nìkan lọ ẹ lè
ṣọwọ́ sórí àkáǹtì ọmọ amúbíẹ̀yá ẹ jẹ́ ń pè fún yín mò ń bọ̀. Account number 201-235-0865 201-235-0865 First Bank account 201-235-0865. Orúkọ tí ó gbé jáde fún yín òní Lawal Sọlágbadé Ìṣọ̀lá. Lawal Sọlágbadé Ìṣọ̀lá. Account number náà lẹ ti ń wò lójú amóhùnmáwòrán wa yìí. Ẹ ràn ẹnìkan lọ́wọ́ lẹ́yìn kí àwa náà ká lè ráàánú gbà kájọlá kájọrọ̀ ká sì sínú tẹ̀yìn tó túyàn sílẹ̀ nínú ìdè torí ẹni tí ò láǹfààní àti ṣe bó ṣe wù ú ó ti ń jáde kò lè jáde mọ́ inú ìdè ni o ọba òkè ò ní jẹ́ kẹ́ ẹ kó síde ayé ọmọ aráyé ò ní fi san ara yín òní ara yín wọn ò ní fi gbé yín gbìn wọn ò ní fi gbé yín dè láṣẹ ti tòkùn Sọlágbadé Ìṣọ̀lá ọmọ amúbíọyá wọ́n nílò ìrànlọ́wọ́ yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ já gbìyànjú ká sì tagbára wa bá ká ràn ẹnìkan lọ́wọ́ lẹ́nu kí àwa náà ká lè rí àánú gbà ká sì mọ̀ lákọsílẹ̀ dáadáa torí àkókò mẹ́ẹ̀ẹ́tàṣe tí ọba òkè tí ó fi síjú àánú ẹ̀ wò wá tá a fi báyọ̀nú ọdún pàdé ẹjá rẹ nìkan lọ́wọ́ lẹ́yìn Sọlágbadé Lawal Ìṣọ̀lá amúbíẹ̀yá wọ́n nílò ìrànlọ́wọ́ yín wọ́n nílò ìrànlọ́wọ́ èmi àti ìwọ báyìí ẹjá gbìyànjú karùn-ún amúbíẹ̀yá lọ́wọ́. Ṣe jẹ́ lórí ètò lọ́jọ́ ti tòní oníyanṣe ọlọ́bẹ̀ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa gbogbo yín la kí pátápátá ẹ ṣé àdúpẹ́ Olódùmarè yóò máa wà pẹ̀lú yín o ẹ ní ṣìṣe ẹ ní sì mú o aburú ò ní ṣẹlẹ̀ sí yín ìsan ara yín ọba òkè ò ní jẹ́ káwọn ọ̀tá ọ̀rọ̀ fi gbé yín dè ohun tí ó mọ̀ mú yín tí wọ́n fi máa tọrọ fún yín jẹ tí wọ́n fi máa tọrọ fún yín lórí ìlera yín kò ní ṣẹlẹ̀ sí yín láṣẹ Èdùmàrè. tó ǹjẹ́ agbéṣetá agbérin lé o àlùkò mi ṣe tán ròde èkó sùn lékèlékè mi ṣe tán mò ń ròde ìkẹfùn níní Aṣiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ìjẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ó ń lọ lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa lọ́jọ́ tòní ká tún lè padà wá lọ́jọ́ ní ọjọ́ rẹ̀ máa rántí pé ẹ ràn nìkan lọ́wọ́ lọ́jọ́ tòní kẹ́yìn náà rà nígbà ká ẹ lè lákọsílẹ̀ rẹ̀ Oòduà ó gbè ní